wà Saheed ọmọ bọ̀tá Saheed ọmọ bọ̀tá Saheed ọmọ bọ̀tá Saheed ọmọ bọ̀tá kí ló ń ṣe ẹ́ Saheed ọmọ bọ̀tá kí ló ń ṣe ẹ́ calm down now ilé ayé ò rí bó ṣe rò yìí omi lèèyàn má gbàgbé ọmọ ìyá mi kí ló ń ṣe ẹ́ ọlọ́kẹ́ mo ti block ẹ̀ dànù WhatsApp mo ti delete number ẹ̀ dànù ní ó jẹ́ kí n lè pè ẹ́ direct kí ló ń ṣe ẹ́ ṣọ́ràn ẹ̀ sí Igboho ni. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Igboho ló ń bá tákù yìí kò yí ẹni ọmọ ìyá mi kí ló ń ṣe ẹ́ táìmù gbà tí ọlọ́pàá wá bọ́ọ̀sì ẹ nílé tí bá ń ṣọpẹ́ lọ́pẹ́ Igboho náà ni ṣé wọ́n ló yẹ kó tún bá dìtẹ̀ májà bàbá fún àwọn Fúlàní ní wèrèlé ní ọjọ́ 7 ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Igboho ṣàmájàsọlá bẹ́ẹ̀ ṣe rò kọ́ ló padà rí ẹ̀yin ọ̀tá Oloye Sunday Igboho bẹ́ẹ̀ ṣe rò kọ́ ló padà rí now Oloye Sunday Igboho ti wá lọ báyìí gbogbo ẹ̀dẹ̀ ti settle ká dúpẹ́ lọ́wọ́ bàbá mi ọba Ògbóni ojú òní tì yín bàbá yìí nílẹ̀ Yorùbá yìí gbogbo àwọn ọmọ yín pátápátá máa jèrè bàbá yìí àti gbogbo ẹ̀yin tẹ́ lọ pátápátá kí ló dé Saheed ọmọ bọ̀tá ní sùúrù èèyàn kì í dáná ogun kó fọwọ́ pò ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀ ọmọ ìyá mi ní sùúrù kí ló ń ṣe ẹ̀ má jẹ́ kó sọ pé ṣé ìdí ń dì wá náà mi gbọ́dọ̀ jáde fún ẹ aláwọ̀kọ́ kéré sẹ́ni tí mo lè jáde sí mo sọ́rí o nínú ayé ò kéré sẹ́ni tí mo lè jáde sí àsìkò kàtígórì rárá mi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ ọmọ ìyá mi ní ẹ ní sùúrù ẹjọ́ bẹ̀rẹ̀ struggle Yorùbá nation yìí ni kó tó àmọ́ nǹkan tó ṣe ẹ́ ẹnu náà gbé fún ẹ ta ló ń lò ẹ́ wọ́n yá mi lọ ní sùúrù wọn kì í ṣe bó ṣe wọn kì í wùwà bó ṣe ń wùwà yẹn òun sọ pé ẹ̀ báyìí sọ wọ́n tẹ̀sí voice note yẹn sí mi gbọ́dọ̀ play ẹ̀ fàyè mi gbọ́dọ̀ play ẹ̀ fàyè mi ní interest nínú gbogbo àwọn voice note ìrandọ̀randọ̀ bẹ́ẹ̀ kò dáa nǹkan tó fi ń ṣọ̀tẹ̀ látìgbà tí mo ti mọ Saheed láyé mi tèmi náà dẹ̀ wà nínú àwọn Saheed yẹn ìran Saheed kì í ṣọ̀tẹ̀ lóòótọ́ a máa lọ gbá a lórí a dẹ̀ brilliant gan a dẹ̀ mẹjọ́rò a dẹ̀ strong àmọ́ a kì í ṣọ̀tẹ̀ ìran Saheed ò kì í ṣọ̀tẹ̀ Saheed ọmọ bọ̀tá oṣorúkọ jẹ́ ni àbójórúkọ jẹ́ kí ló ń ṣe ẹ̀ Saheed ò kì í ṣọ̀tẹ̀ lọ́wọ́dí àwọn tó ń jẹ́ Saheed dáadáa orí mi ni orí nǹkan tó wà lọ́rùn mi ni kí ló ń ṣe ẹ̀ tí struggle Yorùbá nation bá ṣe dẹ̀ kó ní kálukú lọ fèsì iṣẹ́ ń gbà yẹn tó bá ti mọ̀ pé kò pay ẹ̀ dẹ̀ go me I face my work mo ṣe wà yìí mo dẹ̀ ṣe wà lórí struggle Yorùbá nation yẹn normal but káwọn wèrè má kàn máa rò pé bóyá ó ní nǹkan tí wọ́n rí bẹ́ẹ̀ ló yẹ kémi kan lọ face life mi èmi ò mọ̀ ń pa gbogbo tọ́lọ̀ ti bá mi kó lóye Sunday Igboho yọ Sunday Igboho ṣà Sunday Germany Sunday international tẹ́yìn fẹ́ máa pè ní Sunday Igboho yàláyà bàbá gbogbo yín tẹ́fẹ́ máa pè ní Sunday Kútọ́nù tẹ́fẹ́ máa pè ní Sunday Kútọ́nù tọ́lọ́run ò padà jẹ́ kí èròǹgbà yín ṣẹ mọ́ lára kí ló ń ṣe ẹ̀ Saheed ọmọ bọ̀tá lọ calm down ilé ayé ò rí bó ṣe ń ṣe yìí bí mo ṣe wà ó yá mo praise Sanwó-Olú ní last week mo praise àwọn gómìnà yẹn normal pé òye tí bá ti rí ẹ tó ṣiṣẹ́ dáadáa màá jáde màá pọ́n ilé bí ilé ayé ṣe rí nìyẹn ó yá náà èmi àtàwọn ẹ̀gbọ́n àdúgbò ń sìn bá àwọn ẹ̀gbọ́n tó yẹ pé wọ́n tiẹ̀ láìkí Yorùbá nation tí mo ń ṣe rárá ìjọ́ wo ló ti gbọ́ pa ayẹ̀ṣẹ́ tira wa rí wá street everybody wá calm down ní sùúrù ọmọ ìyá mi wá ṣọ́ọ̀ṣẹ̀ mú ẹ jáde sí gbòòrò ni ó ń ṣọmọ wọ́dà mo gbọ́pọ́ yìnbọn fún ẹkùnrán ẹ̀ náà so ó ti já nìyẹn náà kí ló ń ṣe ẹ̀ ní sùúrù náà you no dey calculate before you do am ni bus stop to bus stop Igboho ló ní na everywhere na Igboho get am na where you wan pass tó bá dálẹ̀ báyìí sìn where you wan pass na bòde Kòròdú bẹ́ẹ̀ ògo lè níbi tó rò pé ó ń gbé tó ti sákúrò mọ́lá wọn ló ti wà lábúrọ̀dà bíbí kan ibi tó wà yẹn náà Igboho ló ní na calm down àwọn ẹlẹ́gbẹ́ àdúgbò kan máa wù ẹ́ lọ́ọ̀kan ni máyẹ̀ kan wo wá jẹ́ kí wá já ẹ̀ tán sórí ọjọ́ tọmọdé bá búroko ọmọdé búroko bojú ẹ̀yìn wá owó yẹn ó ti yẹ máa ní sùúrù ilé ayé òrìbóye sọ ẹ ó yá kéèyàn kan wá jáde sí báyìí kó sọ pé òkè torí pé aláyé kan nínú ìgboro torí pé kò dá sí Yorùbá nation pé kí wọ́n bu kí mo ẹ bu fún kí ló kó wù ní ò dá sí náà ṣó mọ̀ ń pa yàrá yẹn anybody ni ó ṣe tiẹ̀ ni eléyìí tó pé àwa làwa ṣe pé ó yá afẹ́ tẹ̀lé bì tó bá sọ pé Nàìjíríà ò favour èèyàn Nàìjíríà ò sì favour èèyàn ṣé èmi tí mi sọ̀rọ̀ èmi ìsínú ẹbí tẹ́bi ń pa ajé mi lè sí nínú ẹni tẹ́bi ń pa rárá oúnjẹ tí màá jẹ tọ́dún tó ń bọ̀ tó fi máa wà gan wà nù lé mi ó yá ó ti yẹ máa ní sùúrù náà ọpọlọ èèyàn gbọ́dọ̀ máa hot débi pa máa ṣiṣẹ́ negative Saheed ṣe ọmọ bọ̀tá kọ́ ọlọ́ọ̀ ẹ̀ tí ń ṣiṣẹ́ negative ọkùnrin gbọ́dọ̀ máa ṣe bó ṣe ń ṣe yẹn obìnrin mo máa ń gbọ́ tó ń kàrò bòròbò ìwọ gan ti ń kàrà bàràbà báyìí máa ní sùúrù náà kí ló ń ṣe ẹ̀ mo fẹ́ kí program mi pẹ́ ju jẹ́ ń praise bàbá mi jẹ́ ń praise Igboho ṣá kò dojú tì wá ọmọ aládìkún bàbá àgbàlagbà bàbá tó ju bàbá ẹlòmíì lọ tó á lé ọ̀gá mi bàbá mi ẹgbà yọ Ọlọ́run ẹgbà yìí 7 days yẹn gan ó yá kó tó pé gan ẹ ti sáré ajé
àwọn mo àpítí ẹ̀yin tẹ̀ máa ń bẹ o ẹ̀dẹ̀ ń bẹ Ìgbòho ṣà kò yí ẹ kò dún létí ẹ ò tí gbọ́ ò rí gbọ́ àbí kò yí ẹ ok ó yá jẹ́ wá fún ẹlẹ́sàbù kan ó lẹ́gbọ́n kan tó bá mi ṣe mọ́tò rí mẹkáníìkì ni àwọn ọlọ́pàá arrest ẹ̀ torí pé ẹnìkan lọ rìpọ́ọ̀tù ẹ̀ pé kò ṣe mọ́tò òun mẹ́wàá ìgbà tí ẹ̀gbọ́n mẹkáníìkì yẹn tó ṣàlàyé mo wá rí pé ẹnìyẹn fẹ́ ráìdì ẹ̀ ni ó wá pè mí mo wá tẹ̀lé lọ station yẹn báwọn ọlọ́pàá ṣe ń rí mi lẹ́sẹ̀kẹsẹ̀ náà brother Saheed Mr. Saheed ṣé kò sí kílẹ̀ wá ṣe mo ní àlàyé ló rán mi ṣẹ́ sí ẹni tẹ́ ẹ mú síbí pé kí n mú jáde àlàyé ò ṣàní mẹkáníìkì yìí wọ́n wá ní báwo ló ṣe jẹ́ sí mo ní ẹ̀gbọ́n mi ni wọ́n dẹ̀ pé wọ́n jáde wọ́n gbẹ́gbọ́n yẹn jáde ẹ̀gbọ́n mẹkáníìkì wọ́n gbé wọn jáde wọ́n fi wọ́n lé mi lọ́wọ́ wọ́n ní kí n sọ fàlàyé kó má bínú páwọn ọmọ pé èèyàn wa ni o pé ẹnìkan ló wá rìpọ́ọ̀tù ẹ̀ pé kò ṣe mọ́tò àbí nǹkan máyẹ̀ wá ṣàlàyé ó lóun sọ pé kó ní mọ́tò ra epo àti ọ́ìlì wá wá ní kóun lọ fowó òun rà lẹ́yìn ìgbà tó ṣe ẹ́ńjì tán tóun ṣodidi ẹ́ńjì fún ní 35,000 ó lóun fẹ́ ráìdì òun ní oníbọ̀dá Saheed ẹjọ́ ẹgbà òun wọ́n fẹ́ fọwọ́ lágbà òun lójú ni mo dẹ̀ mọ́ láyé yẹn mo mú kúrò ńbẹ̀ lórúkọ Ìgbòho ṣà májàsọ́lá wà Saheed ọmọ bọ̀tá ní sùúrù ọ̀gá èmi tí mo reply ẹ̀ ọ̀gá ni èmi tún jẹ́ tí wọ́n tí mo ń bá sọ̀rọ̀ yìí ọ̀gá ni mo tún jẹ́ sí ẹ máa ní sùúrù ó tó jọ kí wọ́n tó rí ni àwọn kan ti ní tipẹ́ kan tó bẹ̀rẹ̀ struggle yìí calm down máa ní sùúrù ọmọ ìyá mi ayé ò lè bẹ́yẹn téèyàn bá ti ẹ̀ṣẹ̀ ó yá bóyá ó jẹ́ èèyàn ti wá Ìgbòho sínú sẹ́ẹ̀tì ẹ̀ kò sínú sẹ́ẹ̀tì ẹ̀ tó máa ṣẹ̀ last born Oloye Sunday Igboho sínú sẹ́ẹ̀tì ẹ̀ tó máa ṣẹ̀ wọ́n jẹ́ kí kọ́kọ́ mú last born Igboho sẹ́ last born Aládìkún kò sínú sẹ́ẹ̀tì àwọn tó lè ṣẹ̀ ẹ̀jọ́ last born Igboho ni mò ń sọ last born wọn ẹ̀jọ́ sínú sẹ́ẹ̀tì àwọn tó lè ṣẹ̀ wà ní sùúrù torí ẹ bá tiẹ̀ yí tájá bá sí wọn máa mojú olówó ẹ ní sùúrù mo ń fi style bẹ́ẹ̀ ni pé kó lọ calm down kó má bàa kú ní kékeré ni mo yẹn sọ fún ẹ ní sùúrù aláyé yìí ní sùúrù kẹ́mi ẹ̀gún náà là ń tọrọ lọ́jọ́ kò jẹ́ kó fara ẹ balẹ̀ tó bá tiẹ̀ wá sọ pọ́jọ́ méje kò ní dípò ń play voice note ìgbà tí Koiki Media tó ṣe program yẹn Buhari ló ṣì wà ń bẹ̀ Buhari wà ń bẹ̀ wọ́n detain ọ̀gá wa síbẹ̀ nẹ̀ a dẹ̀ ṣì ń dún àbí ṣé Naija kọ́lé mi wà ní Lagos mo wà náà òun wáìnì mi ni ìwọ́n tó bá fẹ́ wá wáìnì máa bọ̀ lójú òdùbẹ́gà kó wá jẹ gba díẹ̀ ẹgbà la máa fi nà ẹ́ ànídìí láti yọ nǹkan tó lè sí ẹgbà la wá máa fi nà yàn wá jẹ gba wá dẹ̀ mú báàgì pure water 4 ìwọ́n tó bá ti mọ̀ pé ó yá Saheed yẹn ó ṣe máa bọ̀ lójú òdùbẹ́gà má wulẹ̀ ní kọ́nà máa bọ̀ ní bẹ́gà pure water 4 páàkì 4 ló máa mú ìyá ẹ̀ máa mú pẹ̀lẹ́ gba ó dẹ̀ gbọ́dọ̀ mú tán nínú ẹ̀ rárá ẹ máa ní sùúrù náà ẹ máa ní sùúrù kí ló ń ṣe yín ẹ fẹ́ máa dìtẹ̀ Ìgbòho ṣe lè tẹ́gbẹ́ ṣá ẹ̀yin tẹ́ni fẹ́ máa dìtẹ̀ Ìgbòho ṣe lè tẹ́gbẹ́ ṣe lè jẹ́yàn question ni o olórí ìyá ẹ̀ ọ̀fẹ́ pé àbí torí mi mọ̀kàn tó lọ ń jáde ń sìn tó lọ ń sọ náà wọ́n ti wá ṣe ń sìn kádúpẹ́ lọ́wọ́ ọba Ògbóni tíwálé ọ̀gá mi ọba Ògbóni number 1 ọba Ògbóni bàbá tó jiná dénú bàbá tó confam tó correct àpá àti wèrè ẹnu ò ṣe o má yẹ kẹ́nìkan lọ máa tiẹ̀ sí májàsọ́lá má yẹ kẹ́nìkan lọ máa tiẹ̀ sínú sẹ́ẹ̀tì yẹn nígbà tó máa fẹ́ tiẹ̀ sínú náà ni wo iná tàwa ó juná jáná mọ́ lọ ọba tí bọ̀ já ẹ lára wo má lọ wá bìkan jókòó sí ara ẹ̀ ò balẹ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.